lágboolé Fuji ó mọ̀ wá lágbára pọ̀ ogun tí ọ ṣe bí bọ̀dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ni lórí àwọn Yorùbá bọ̀ wọ́n ní kò sọ́mọ tálákà tí ó lò òdì ẹ̀bọ oríṣiríṣi nǹkan mọ̀ ní mọ̀ ń ṣẹlẹ̀ lágboolé Fuji nǹkan mọ̀ nǹkan ẹni tó kàn báyìí òun ló mọ̀mọ́ o. Ààrẹ Shina Àkànní ti fohùn ránṣẹ́ síta lórí awuyewuye tó ń lọ lágboolé Fuji lórí ọ̀rọ̀ pé ta ló tẹ̀lé Wasiu Ayinde ta ló tẹ̀lé Kollington. Ó tẹ̀síwájú ó ní gbogbo ẹ̀yin ọmọ onífújì ẹ má tijú ẹ̀yin mi yẹn tòsí nítorí pé mo gbà fún Síkírù Ayinde Barrister ṣùgbọ́n ẹ̀yin èèyàn ta lẹ̀yin lérò pé èsì ọ̀rọ̀ Shina Àkànní ta lẹ̀yin lérò pé ó ń bá wí gan nítorí bẹ́ẹ̀ bá gbàgbé nínú fọ́nrán kan tí a gbé jáde sẹ́yìn níbi tí Wasiu Ayinde ti sọ̀rọ̀ síta lẹ́yìn tó mẹ́nuba ibi tí Síkírù Ayinde Barrister ti ṣí fìlà nígbàgede tó sì gbélé àwọn lórí. Ẹ máa bá a fi èrònú yín hàn sí comment section lábala àríwísí nípa pé ta ló tẹ̀lé Wasiu ta ló tẹ̀lé Kollington. Fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ á jìjọ wò ẹ wá nǹkan fìdílé. Ẹ má tijú gbogbo ní Fuji ẹ tó sí ibi tó yẹ kẹ tó sí ẹ tó sí mi lẹ́yìn adé olúlá òní Fuji Àkànní mi tọ́lá ní. mo fọlọ́ ń búra Àkànní òkú àrùn rí mi dé ìnà mo gbà fún Síkírù Àyìndé Àgbájé ọlá lójú wáyé mo jẹ tún gbà fún lẹ́yìn yẹn kọ́lá wọlé bẹ́ẹ̀ láyé lọ́wọ́ mo gbà fún Àkànní ewa scorpido ààrẹ àgbáyé àmọ́ lẹ́yìn Àyìndé wo Wasiu ìrọ́bọ̀lúwà ẹ̀ mo fọlọ́nbúra Àkànní ẹ gbàgbé òṣì ẹ gbàgbé ọ̀tẹ̀ olúńlá oníbùyè Àkànní ló ń dún lọ́wọ́. mo ti kọrin yẹn nígbà kan Àkànní mi lè ṣìnà mọ́tọ́lá ní ṣìgbà sọ pé yàrá ọmọ mi ló jẹ́ bẹ́ẹ̀ nínú oníbùyè ẹ ti bá ti pè ní yàrá ẹ lọ tà fọ́mọ tèmi ní. ìfẹ́ mọ̀ bó ṣe jẹ́ ìfẹ́ mọ̀ bó ṣe tó ìfẹ́ mọ̀ bó ṣe rí ìfẹ́ mọ̀ bó ṣe jẹ́ ìfẹ́ mọ̀ bó ṣe tó ìfẹ́ mọ̀. yàrá ni Àkànní Adé mi tó ṣìnà. ẹni tó lọ fún ojú fún olúńlá oníbùyè bàbá wa rẹ ní ṣe ń bínú kó máa bí sí kọ̀rọ̀ yàrá ẹ̀ kó máa bí sínú ilé ẹ̀ àlàlàlà. oníkájà dúró kẹ́kùn náà tó dúró káwá múrù ẹ̀ẹ̀kan tàbí lẹ́jà lọ́wọ́. ọ̀rọ̀ tí ò lè ṣe ọ̀rọ̀ tí ò ní ilé wọnú. ọ̀gá ni máa sà lójoojúmọ́ olúńlá òní Fuji ṣìnẹ́nẹ́ ṣàìnà kúlùkúlù ṣe ojú ti bá lù ẹsẹ̀. àbẹ́ẹ̀rí gbogbo ẹnu tán ẹ̀yin èèyàn mi ẹjá jọ̀wọ́ ṣàkún ọ̀rọ̀ náà ìyàwó ló kọ sí yín àbẹ́yìn náà faramọ́ gbogbo èsì ọ̀rọ̀ tí ààrẹ Shina Àkànní jù kalẹ̀ lórí fọ́nrán ọ̀hún ẹ máa fi èrònú yín sọwọ́ sábàlá àríwísí bẹ́ẹ̀ ẹjá ka díẹ̀ nínú kọ́mẹ̀ntì táwọn ènìyàn fi sábẹ́ fọ́nrán ọ̀hún ká tó máa lọ káka ọ̀kan sí méjì. Bros, Fuji music have left this man for so long. Someone need to advise this man. Sadiq. Rasheed Ayinde Merengue is your senior, both record and age. Oladipo Tajudeen Jimoh. Ologo Ana want recognition. Top. Damilare Oyebamiji 1. Are they using ranking to collect show or what? Or what argument for? Olowo Kere na person where you go use climb up you dey find jare. Come on man, take it easy now. Fuji has gone past all this stage. Can someone please tell him the position in Fuji is not by age, it's by your constitution and your impact. Saheed Aremu kí ni òpònú ológo àná yìí ń sọ.
tó ẹ̀yin aráalé ẹ ṣé fún wíwò tí ẹ̀ ń wò wá àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wá ẹ má gbàgbé láti fi èrò inú yín sọwọ́ sábàlá àríwísí ìyẹn comment section kẹ́ bá láìkì kẹ́sì bá wa share kẹ́ fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà a ó tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀.